obìnrin àsìkò ló gbé mi obìnrin àsìkò mú yàrá mi rẹ̀ yẹn òun ló gbé mi because obìnrin yẹn màá sọ pé iṣẹ́ yẹn ló gbé èmi àti Tóyìn tó jẹ́ obìnrin àsìkò iṣẹ́ yẹn ló gbé àwa méjèèjì. ṣebí inú iṣẹ́ yẹn ni ìdíjẹ́. ìdíjẹ́. ọdẹ orí burúkú wo ni irú rẹ̀ yìí parí Julius Abájídìtì ni orúkọ rẹ̀ nígbà tí mo pe Tony Blair tí òun wẹ̀yìn tó béèrè pé ṣé mo pè é ní ẹ̀yẹ ó jẹ́ orúkọ àwọn bàbá tí ó bí ẹ ní abúlé yìí dúró náà ta ni ó ní kíní ò fẹ́ gbà ní ọwọ́ mi ta ni ó ní ilé Tony Blair náà kọ sí lára mi ó mọ ẹni tó ní ó dá gbà ní náà wò ó ẹrù Tony Blair àtúwọ́. kí ni ẹgbẹ́ èmi mo ní iPhone 6 èwo ní. ṣé o ya wèrè ṣe bí omi ọ̀pọ̀ ẹni tó ní nísìn iPhone 6 ni ó wà nínú ẹ̀ mo wá fẹ́ gbà ní ọwọ́ tó kí ni ọ̀bẹ ṣe kí ni ọ̀bẹ àṣẹ. lọ́rẹ̀ báyìí. tí gbogbo ayé mọ̀ sí Chukwuma ọkọ obìnrin àsìkò. Chukwuma ọkọ obìnrin àsìkò. ṣé ẹ ti bá ẹyin tàbí jẹ́ ẹ ti bá Chukwuma tẹ́lẹ̀ fẹ́ swim. bẹ́ẹ̀ ni láti Ìdúmọ̀tà títí lọ dé Umofia kí ló fà swimming. lọ́lá ìdíjẹ́ ló fẹ́ bà tèmi jẹ́ ṣùgbọ́n mo dúpẹ́ pọ́lọ́wọ́ ò gbà fún. orúkọ tó wá gorí orúkọ mo tún di naughty landlord ní ìlú UK lẹ́yìn ìgbà yẹn mo padà wá di Buckingham Daddy. Buckingham Daddy ní báyìí. ẹ pẹ̀lẹ́ sà ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀. We don't have time, okay? With Buckingham Daddy. We don't have any time. Hey, please so. And this thing wey God do for you so. Like the thing wey God do for you now. Did you touch me? No, that this one wey God do for you. Now How did you do that? Bẹ́ẹ̀. àti school ni mo àti máa ń ṣeré orí ìtàgé nígbà kan torí gbogbo ìgbà tí àwa fi wà ní school táwọn senior wa bá fẹ́ jáde nígbà yẹn tán ti ṣe tán ní school a máa ń lọ ṣe eré orí ìtàgé fún wọn láti entertain àwọn òbí. so láti school yẹn ṣá ló ti di wípé Ọlọ́run kan ò gbà fún wa náà ni àti school yẹn náà ti sọ pé wọ́n fẹ́ ṣe Festac 77 nígbà yẹn. so Festac 77 yẹn tán wá fẹ́ ṣe mo kàn rí pé wọ́n kàn pè mí níjọ́ kan ní school ni pé wọ́n ní wọ́n fẹ́ ṣa àwọn ọmọléèwé kan tó máa perform ní Festac 77. ìgbà yẹn wọ́n kó wa lọ sí Ìgànmú àkọ́kọ́ lọ march nígbà tó yá wọ́n kàn dédé yọ mí ni lága lásìkò ìgbà yẹn Dúróládépọ̀ wá fẹ́ perform so náà wá mú mi mọ́ àwọn tí wọ́n fẹ́ perform so èmi ní ọmọ kékeré kan tó wọ aṣọ òkè tó ń já bàtà níwájú Dúróládépọ̀ gbà yẹn. so a ṣe Festac 77 yẹn kọjá Ọlọ́run kan wá ṣe torí mi ò rẹ́ni rán mi ń wè lọ títí àwọn òbí tó bí mi wọ́n fi bẹ́ẹ̀ gbé pẹ́ẹ́lí nínú owó. mo kàn rí pé wọ́n ní wọ́n ń ṣe audition Lagos State Council for Art and Culture. bọ̀ kó tó dé àsìkò audition yìí a ti kọ́kọ́ ń lọ ṣe àwọn eré káàkiri. máa nǹkan wà ní Alákòóró tó ń porúkọ ẹ̀ ní Bàbá Magi. ìgbà yẹn Bàbá Suwe òun wà ní Èkó ní sáìdì ọ̀nà omi dídùn ó máa ń ṣe rìhásà nínú kí náà ṣe ń porúkọ ẹ̀ Olúwọlé nínú páàkì Olúwọlé ó máa ń lọ ṣe rìhásà nínú páàkì Olúwọlé. so èmi máa ń ṣe rìhásà tèmi ní Eréko níbi tí ẹ̀gbọ́n mọ́mì mi ti ń ta gèlè iwájú ìsọ̀yẹn lèmi ti máa ń ṣe rìhásà à ń pe ẹ̀gbọ́n mọ́mì yẹn lálàájá onígèlè ní Lérèkó ní Ìdúmọ̀tà. ṣàdédé la gbọ́ pé audition bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n fẹ́ ṣe audition ní Lagos State Council for Art and Culture báwa náà ṣe lọ participate ní ibẹ̀ náà ti mú wa tí a fi di ẹni tó bá Lagos State Art Council perform. tòǹgbà tó di 1986 a lọ sí Amẹ́ríkà. ẹgbẹ́ iṣẹ́ eré lọ Amẹ́ríkà. bẹ́ẹ̀ ni a lọ represent Nàìjíríà. eré tá gbé nọ́ngbà yẹn ní Orí. àkọ́kọ́ ṣe kiri àwọn yunifásitì àṣẹ ní University of Ife, University of Benin, University of
Benin Republic a lọ síbẹ̀ náà so a gbé àwọn eré yẹn káàkiri bẹ́ẹ̀ a ṣe ní University of Lagos náà Unilag a ṣe níbẹ̀ Unilag yẹn náà ti wá sọ fún wa pé eré yìí ó gbọ́dọ̀ travel out. bẹ́ẹ̀ ṣe gbé travel nìyẹn. so kó tó wá di pa travel yẹn ó pẹ́ ká tó travel because a ti ń ṣe kiri láti nǹkan bíi around 1983-84 kankan Lagos State Art Council àwọn náà wá rán mi lọ sí Ifẹ̀ láti lọ ṣe diploma. Gbà tí máa fi ṣe tán lọ́lọ́run gbà fún wa wípé ká travel la fi di pé a travel ń gbà yẹn bó ìrántí àwọn incantation wẹ́rẹ́wẹ́rẹ́ tá ń lò nínú eré yẹn ẹjù kan fún wa. torí mo play èṣù láàlú bẹ́ẹ̀. ẹjù kan fún wa bẹ́ẹ̀. ìta máa ń lò ní torí nígbà tá a bá kọ́ máa jáde tí agogo bá dún orin tí a kọ́ ń gbà yẹn torí Fúnmi Odùsolú òun ló compose eré yẹn. So Gbénga Ṣónúgà ni director Art Council Lagos State nígbà yẹn so orin yẹn ni ògiri àparò àparò ògiri àparò aládé òjìrè Ifá òjìrè Ọ̀rúnmìlà òjìrè ó ń pè ògiri àparò àparò ògiri àparò aládé òjìrè Ifá òjìrè Ọ̀rúnmìlà òjìrè. àwa ní bẹ́ẹ̀rin bá jí erin akólú igbó bẹ́fọ̀n bá jí ẹfọ̀n àkólú ọ̀dàn bágbọ̀nrín ìgbò bá jí akólú yẹ̀yẹ́ ẹ̀tú erin tó jí tí òkólú igbó afárá káṣá ẹfọ̀n tó jí tí òkólú ọ̀dàn afárá gbàhùn èlè àgbọ̀nrín ìgbò tó jí tí òkólú yẹ̀yẹ́ ẹ̀tú afárá gbátá ọdẹ Ọ̀rúnmìlà mo jí mo kí ọ lónìí o tí o bá ń bẹ ní ìtọ́ ajá tí o bá ń bẹ ní ìkọ̀kọ̀ adìyẹ tó o bá ń bẹ ní ìwárán ọlà Ọ̀rúnmìlà kí o sáré gegegege kí o wá gbóhùn ẹnu mi nítorí pé ire gege ni teku agége ire gege ni teku agége ìlàkọ̀ṣẹ̀ wọn kì í gbọ́ kí ọmọ rẹ̀ kí wọ́n yẹ tí Ọ̀rúnmìlà kí o sáré gege kí o wá gbóhùn ẹnu mi. Then èmi á wá gbàǹbi tí mo wà lọ́hùn pé ẹlú kóso ní ìjọba wọn lóde ìbíní káàbọ̀ ẹ̀là pèsè ní ìjọba wọn lótú Ifẹ̀ koríko jẹ́tìjẹ́tì ní ìjọba wọn lóde ìjígbé èjì ọ̀pẹ̀ tí ń ṣọmọ bíbí inú àgbọn nírègún ló dífá fún bàbá ń sùn wọn kì í jí wọn ní ẹbọ ni kí ó ṣe a máa sùn a máa jí bàbá ní kí lẹ bọ wọn lẹyẹlé méjì ẹdìyẹ méjì ẹyẹ àparò méjì bàbá kẹbọ sílẹ̀ orúbọ níṣe ni bàbá ń sùn tí bàbá ń jí ijó níjó ayọ̀ níyọ̀ bàbá níṣe lòun máa tún fádá wọ́n ní wọn kì í tún fádá bẹ́bọ bá dà ìṣe là ń yan aláwo taláwo ń yin fá tí fá ń yin Òdùà nífẹ̀ẹ́ so bẹ́ẹ̀ lọ àwọn eré yẹn ó wá jẹun tó wo àwọn oníṣẹ̀ṣe lára nígbà yẹn wọ́n wá débi àwọn lecturers láwọn Ifẹ̀ bàbá kan mọ́ná tí wọ́n ní University of Ibadan Ṣẹ́gun Akínbọ́lá náà ń jẹ́ lecturer ni wọ́n ní theatre department so pẹ̀lú uncle Túnjí Oyèlànà àwọn ni wọ́n handle music production yìí so gbogbo àwọn tájọ wà pọ̀ ńgbà yẹn tájọ ń ṣeré yẹn àwọn ọ̀rẹ́ mi náà wà ń bẹ́ẹ̀ Fatai Adékànbí Fatai Alábí Adékànbí àjọ wà ń bẹ́ẹ̀ ni kó àwọn èèyàn jọ sí location ní Òṣogbo so mo wá wálé pé mo fẹ́ record but nígbà yẹn mò ń rò wípé recording tí mo fẹ́ ṣe yìí òun ló máa gbé mi mo yá owó ní First Bank tó wà ní Ọ̀gbun Èkó torí pé ẹni tó jẹ́ ọ̀gá First Bank yẹn gbà yẹn assistant yẹ happen láti jẹ́ ọ̀rẹ́ mi Junaid lórúkọ ẹ̀ ṣọ́rọ̀ mi yé àjọ ṣe tán gbà tẹ́mi ṣe tíátà àti mi so ó yá mi ní owó yẹn ṣùgbọ́n ìgbà tí mò ń padà lọ sí Òṣogbo láàárọ̀ ọjọ́ kejì alẹ́ ni mo wa mọ́tò pé mò ń lọ sóṣogbo ògèrè náà ti ju ríìmù fún tíátà fún táyà mi so wọ́n ju ríìmù fún táyà mi mo wá sá wọgbó torí wọ́n ń yìnbọn
ẹ páàkì sí títí ẹ sá ogun torí mọ́tò ti bàjẹ́ àbí. eré burúkú ó bàjẹ́ kọ́ mo fi orí ti inú igbó ni mo wá bọ́lẹ̀ mo fèrè ge torí ìbọn ń dún gan torí ìbọn yẹn ò ṣe bà mí òye mi àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so ó wá di pé máa jáde nínú igbó mo rí i pé àti mọ́tò àti gbogbo nǹkan tí mo kó sínú mọ́tò àti owó gbogbo everything náà gbé lọ. kò lọ. so àwọn ọkọ àti ìyàwó kan tó ń wa mọ́tò lọ ní express bọ́n rójú mi ni o wọ́n wá reverse back wọ́n lè reverse back pé kí ló ṣẹlẹ̀ bó lẹ́ ń lọ tí mo yọjú báyìí tán tán náà nu mọ́tò lẹ́nìkan ní ṣùkú màrè ọkọ obìnrin àsìkò náà fi gbé mi wọ́n gbé mi dé Ọjọ́ta náà ti já mi lẹ̀ so Ọjọ́ta yẹn ni mo ti wá bá àwọn èèyàn pé kán ṣàánú mi níbi gáràjì Ọjọ́ta yẹn pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ sí mi mo àwọn kan fún mi lówó mo wá fi wọ mọ́tò padà sílé. àwọn ìpínlẹ̀ sì wà lóṣogbo. bẹ́ẹ̀ ni so lẹ́yìn ìgbà yẹn tó di wípé ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ mi ò wá lè sọ fún anybody torí mi ò sọ fáwọn èèyàn pé mo fẹ́ yaṣẹ́ inú àwọn tájọ wà èmi náà fẹ́ gbẹ̀yìn yọ nítorí mo ń propose sórí kan gbà yẹn táwọn yẹn don disturb pé wọn fẹ́ kí n yaṣẹ́ yẹn so èmi náà wà fẹ́ sọ mo fẹ́ lọ dá ṣe iṣẹ́ yẹn fúnra mi káwọn náà wá rí i pé mo ti jáde padà ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe rò kọ́ lórí ìgbà yẹn gbogbo nǹkan wá dàbí pé nǹkan lọ́lẹ̀ so ni mo wá fi pe ìyàwó lé mi gbà yẹn pé báwo ni báyìí ṣé ò ní jẹ́ ká try bóyá Ọlọ́run lè ṣe kó rí visa UK gbà ó dẹ̀ láǹtì kan nílùú yìí àǹtí yẹn wá wálé lásìkò gbà yẹn wá bá àǹtí yẹn sọ àǹtí yẹn wá ní àwọn lè dọ́gbọ́n yìí bí tó máa tó bí ọdún kẹta mo fi second born mi ránṣẹ́ sí so nígbà tó máa tó ọdún karùn-ún èmi gbéra èmi náà wá bí. àwọn ti wà bí ó ti pọ́dún márùn-ún. so bẹ́ẹ̀ mi ṣe gba visa ọ̀rẹ́ mi Yínká Quadri ni mo kọ́kọ́ pè torí òun ni chairman wa lọ́dún fa. bẹ́ẹ̀ni. òun ni mo kọ́kọ́ pè pé chairman mo ní nǹkan báyìí ti ṣẹlẹ̀ ó bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó wá ń bá mi process visa yẹn ní time yẹn chairman wá fi kámẹ́rà recording kámẹ́rà ẹ̀ ló fi dúró fún mi torí owó òsì ibi tí Yínká Quadri tó jẹ́ èèyàn dé mi ì lè gbàgbé Yínká Quadri láyé mi. wọ́n gbé kámẹ́rà wọn fi dúró kẹ́ni ẹ lè bá yín ṣe. recording kámẹ́rà tó fi shoot ó fi dúró ta ló lè ṣe. ó lè díẹ̀ o. kò ń ṣọmọ bàbá mi kò ń ṣọmọ ìyá mi. ó lè díẹ̀. but kó tó lè fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn dúró ó ní trust nínú mi ni. bẹ́ẹ̀ni. mi ní parọ́ recording kámẹ́rà yẹn ìlú yìí ni mo ti wá san gbèsè owó yẹn díẹ̀díẹ̀ fún ẹni tí ó bá mi ránu visa gbà yẹn. so mo dúpẹ́ lọ́wọ́ Yínká Quadri gan gbogbo ohun tọ́lọ́run ṣe fún Ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan títí kan àwọn ọmọ ẹ̀ tó wà nílùú yìí tó wà níbikíbi tó wà kò ní mọ̀ bànújẹ́ lórí wọn títí ọjọ́ ayé ẹ̀. bákan náà Ògògó náà kò ní mọ̀ bànújẹ́ lórí àwọn ọmọ ẹ̀ torí pé àwọn méjèèjì wọ́n tẹ́wọ́ gbà mí tọwọ́ tẹsẹ̀ nígbà tí nǹkan le lọ́dún fa wọ́n tẹ́wọ́ gbà mí ìgbà tí nǹkan le ni Yínká ní kí n máa bọ̀ lọ́dún fa o tí nǹkan le gan ló ní kí n máa bọ̀ lọ́dún fa òun àti Ògògó wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà mí bẹ́ẹ̀ náà Abela ń re gbogbo wọn yẹn wọ́n rọ̀gbà yí mi ká gbogbo àwọn Sọ́ní Àlì wọ́n rọ̀gbà yí mi ká ẹ̀gbọ́n mi ni gbogbo wọn máa ń ṣe ìgbà yẹn lèmi wá mo wá kúkú wá ń tèmi náà wá ń gbé bọ̀ látọ̀dọ̀ Ògúndé mo wá dálẹ̀ ńbẹ̀ ni mo fi wá ń kọ́ àwọn ọmọ níjó ńbẹ̀ mo ń ṣe exercise wọn ló fi wá dá wípé mo wá mú mọ̀ràn wá pé ẹ jẹ́ ká máa fíìlì fọ́ọ̀mù fáwọn ọmọ tó bá fẹ́ join ká máa gbà wọ́n so owó fọ́ọ̀mù yẹn la fi wá ń rọ̀nù bẹ̀ yẹn Ọlọ́run dẹ̀ gbà fún wa. bẹ́ẹ̀ni Ọlọ́run gbà fọdún fa o. olórí gidi ní Yínká Quadri. Ọlọ́run gbà fọdún fa. Ògògó náà kò ṣeé fọwọ́ tì sẹ́yìn èèyàn ní Ògògó torí ọmọ sáìdì kan náà ni wá ọmọ ìwà. báwo bẹ́ẹ̀ni ẹ tún rántí pé ọmọ àdúgbò kan náà ọmọ sáìdì kan náà ni wá Ògògó nǹkan tó Ògògó tó bá fẹ́ ṣe iléyá àjọ máa ń lọ sí ìlú wọn ni. all right ṣé nígbà tẹ wá débì ṣé mo ìyàwó tẹ ti filẹ̀ fọdún márùn-ún ṣó rí bákan náà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe jọ ń bà bọ̀. ṣe rí afọkùnrin tó bá máa sọ wípé òun máa boná Ọlọ́run mọ́ra tó bá jẹ́ ìkà ló máa fẹ́ àwọn nǹkan kan wà téèyàn gbọ́dọ̀ fojú fò torí tó bá fojú fò tó bá ń wá fi ìdí kókò
wàá tẹ́. Sọ̀rọ̀ mi yé. Ìyàwó téèyàn ti filẹ̀ fọdún 5 náà yàrá òun ṣe gì. Sọ̀rọ̀ mi yé. But tó bá jẹ́ pé ẹni tó fìbẹ̀rù Ọlọ́run ṣe ni èèyàn á fi ojú fo gbogbo nǹkan tó ṣe. Ṣùgbọ́n ìyàwó tí mo fẹ́ tí mo wá padà wá bá ń bí ńgbà náà kò fìbẹ̀rù Ọlọ́run ṣe nítorí pé ńgbà tí máa wọ̀lú yìí bí mo ṣe gba visa gbàrà tó jẹ́ pé chairman wa lọ́dún fáni mo kọ́kọ́ sọ fún tó jẹ́ Yínká Quadri tó dẹ̀ ṣàdúrà fún mi tó ṣe gbogbo ẹ̀. Chairman wa láftà tiẹ̀ káwọn ògògó gbogbo wọn yẹn tó gbọ́ ìyàwó tí mo rán wá síbí ni mo kọ́kọ́ sọ fún ni mo tún sọ fún Chikeji but èsì tó pè ń jọ náà kò tètè fún ara ò tètè fún mi èmi kàn wò pé bóyá torí bó ṣe ń hùwà ló ṣe ó kàn rò bẹ́ẹ̀ ni nǹkan tó sọ ń jọ náà ni pé ṣé o ti arí físà gbà náà nìyẹn tí mo dẹ̀ sọ fún pé mò ń bọ̀ ní bàbá rẹ̀ ṣé kíákíá bẹ́ẹ̀ yẹn náà ni àmọ́ á wò pé kíyàwó tó sọ bẹ́ẹ̀ yẹn fún yàn pé ṣé kíákíá bẹ́ẹ̀ yẹn náà ni kí ló rò ṣé kò tiẹ̀ mísì mi ni àsọkọ ẹ̀ pọ̀ ọmọ wọ̀lú yìí àwọn nǹkan kan wá ṣẹlẹ̀ láàrin wa torí ńgbà tí máa wọ̀lú yìí àti ìyàwó téèyàn ti rí ti pẹ́ mọ̀ pé léèyàn bá máa ká má tanra wa jẹ alẹ́ ẹjọ́ tí mo dé yẹn bí ìgbà tí a máa gbọ́dọ̀ nara wa mọ́jú ni lọ́rọ̀ mi yé nígbà tí mọ́tò fẹ́ kọlu tírélà ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ irọ́ ni o kò rí bẹ́ẹ̀ ìgbà yẹn ó ní òun wà ní àsìkò obìnrin lọ́wọ́ ńgbà yẹn so àfojúfò bọ́ tó wà lásìkò obìnrin ọ̀sẹ̀ kínní ó yìí wà lásìkò obìnrin ọ̀sẹ̀ kejì ó yìí wà lásìkò obìnrin ọ̀sẹ̀ kẹta oṣù kan ń kọjá kí ló dé. aláìṣèsùn ẹ̀jẹ̀. mo á wò pé kíní ìṣèwọ́ṣọ́ á ń rí báyìí nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ṣáà ìyẹn ń fagbọ́mi sí omi òtó láàrin wa tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ náà máa ń bá wa parí ọ̀rọ̀ nínú ọ̀rẹ́ kan tó wá gbé wa ní airport ńgbà yẹn ìyẹn máa ń bá wa yanjú ọ̀rọ̀ yẹn dàgbà jù lọ ìyẹn dàgbà jù lọ irú yẹn jèmi gan lọ bàyájọ́ wọ́n máa ń yanjú ọ̀rọ̀ ńgbà yẹn bọ̀ ńgbà tó wá di wípé gbogbo wọn ń ro gbogbo nǹkan tí ó ń fojú mi rí níjọ́ kan lọ̀rẹ́ kan la ìhun lahùn fún mi pé kí kóun má tàn mí jẹ ọ̀sẹ̀ tí mo dé yẹn gangan ló ba oyún jẹ́ ọ̀rọ̀ mi yé pé nígbà tó gbọ́ pé Saturday tó ń bọ̀ ni mò ń bọ̀ ló ba oyún jẹ́ oyún yẹn ti wá kọjá ní tó yẹ kó lè bàjẹ́ sọ̀rọ̀ mi yé ìlú yóò dẹ̀ ń ṣèlú náà ti ń ba oyún jẹ́ bẹ́ẹ̀ yẹn bó ṣe wá rọ́gbọ́n ẹ̀dá ni ò yé mi sọ̀rọ̀ mi yé bóyá kinní yẹn ló wá gbòdì lára ẹ̀ tó fi ń tẹ́jẹ̀ yẹn fi ń wà gbọ̀njọ́ kan mo wá mi tí ì ní nǹkan tí mo lè fi ṣiṣẹ́ mo wá lọ sí Peckham mo ń lọ báwọn èèyàn máa ń lọ sí barber shop àwọn oríṣiríṣi ibi táwọn Yorùbá wà láti wá ìwé ìsàtọ̀ àwọn èèyàn mọ̀ mí kò síbi tí mo wọ̀ tó jẹ́ African shop àwọn èèyàn ti dá mi mọ̀ bá ti jẹ́ Nigeria shop àtúkù wọ́n máa ń gbàgbà yí mi ká gbọ̀ngbà tí mo wá délé mo wá rí àwọn amúkù sìgá lórí tébù òtútù ló jẹ́ kán máa mu sìgá àti ọmọrí ọtí gbogbo ẹ̀ nínú ilé wa ń rùn fún sìgá kò dẹ̀ ń mu sìgá tẹ́lẹ̀ báwo ni àwọn òun ló gbàlejò ní nǹkan kan mi mọ̀ pọ́n kì í sọ bẹ́ẹ̀ ló bá ní ṣé mò ń bá òun sanwó ilé kí n tó dé tẹ́lẹ̀ ní tí mo wá fẹ́ máa question ibi ò máa ń ṣe Nàìjíríà èmi tẹ́mi dẹ̀ ṣe dé láti Nàìjíríà èmi náà bá fẹ́ máa ṣe bí ọkọ bẹ́ẹ̀ sórí ẹ̀ ò pè ní yóò mẹ́ni tó ń bá sọ̀rọ̀ ní wá ní à ó jẹ́ ṣọ́ ara ẹ̀ tó ń bá pọlọ́pàá fún ẹ ìgbà kan àwo kan eré máa mọ̀ pé ká fa ọ̀rọ̀ yìí títí ìjà la fi sùn jọ yẹn tí kálukú sùn lọ́tọ̀ọ̀tọ̀ ìjọ́ kejì mo wá ní kí n sáré lọ sí Peckham yẹn láti tún lọ bá àwọn bọ́ìsì bọ́yá màá rí nǹkan kan dá lọ́gbọ́n ìlú ìdáǹgbà yẹn èèyàn yìí ń ṣe àwọn nǹkan téèyàn lè fi ṣiṣẹ́ ńgbà yẹn nígbà tí màá padà délé inú pólíbàgì ni mo bá ẹrù mi lẹ́nu ọ̀nà ó ti tilẹ̀kùn. nítorí ń tẹ́ ẹ sọ. bẹ́ẹ̀ ni ń ta sọ lánàá. náà ṣe kẹ́rù yín síta. bẹ́ẹ̀ ibo náà fẹ́ kẹ́ máa lọ. kò rán mi iṣẹ́ ni. You don't touch me. Tia, Yes, you slap me. and I will slap you again. Tíátà yìí tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí nígbà tá à ń ṣe ńgbà kan kì í ṣe wípé arówó nú ẹ̀ o. bẹ́ẹ̀ni. torí ayé ìgbà tí ìjọ kan ikọ̀ tún ègbè tẹ́ ń wò yẹn ni ìyà yẹn ti jẹ wá kò tí ì dìlú ńgbà yẹn ládùúgbò mi.
bí Ìkọ̀tún Ègbè yẹn ni ìyá yẹn ti jẹ wá. Bàbá Magí ló ní production yẹn. So èmi kó gúrùpù tèmi wá, ó dàpọ̀ mọ́ gúrùpù tiwọn, àwọn míì náà kó gúrùpù wọn wá. À ń pe bọ́ọ̀ kan ní Adé Ìtẹ́, òun wà nísàlẹ̀ Èkó, òun náà ń ṣe practice ń bẹ̀ bọ̀ wẹ́dà ni, òun náà kó gúrùpù ẹ̀ wá. Gbogbo wa jọ gbéra lọ sí Ìkọ̀tún Ègbè yẹn, a lọ ya atọ́ka. Atọ́ka ta lọ yà ń gbà yẹn ni Kẹ́ran Má Jẹ́lé ní táìtù lẹ̀. So Bàbá Magí níyàwó tó bí ọmọ ìbejì. Ìyàwó ẹ̀ Bàbá Magí yẹn, ìyàwó ẹ̀ bí àwọn ọmọ kan, Táyé Kọ́yìn ni wọn, obìnrin làwọn méjèèjì. Okay. Ọmọ Bàbá Magí yẹn tó bá wo interview mi, àrántí ìkan wà nínú wọn tó jẹ́ pé ó máa ń dáṣà kan, tẹ bá nà báyà ní èé tàbá mi. Yọ̀rọ̀ pé kò bà mí nìyẹn, so àwa sọ di tàbá mi. Ọmọ yẹn gangan ni Ọlọ́run dóòlà ẹ̀mí ẹ̀ ńjọ́ náà. Torí ńgbà tá lọ síbi tá ti lọ ṣe atọ́ka yẹn, mọ́tò bọ́lẹ̀ kájà tó gbé wa lọ sí inú oko yẹn, ó bàjẹ́ sọ́nà, so orí la fi rú ẹrù. Débi tá ń lọ. Àwa dé abúlé yẹn tán, a sún abúlé yẹn gbà tó yá tó di pé ká wọnú gbó ká bẹ̀rẹ̀ sí máa ya àwọn torí fọ́tò náà máa ń yà wá. A máa gan báyìí. Tí ọba bá fẹ́ bá ojú ìsọ̀rọ̀ ayé báyìí. Ṣé mo rú nǹkan bẹ́ẹ̀ rà? Ibẹ̀ ni iṣẹ́nu, ogun ti fẹ́ bẹ̀rẹ̀. Ó ti bẹ̀rẹ̀. So aya iṣẹ́ yẹn, a wá lè padà sábúlé yẹn mọ́, ilẹ̀ ti ṣú. Ebi dẹ̀ ń pa gbogbo wa, rí nǹkan jẹ. A wá wọnú oko lọ. Ẹni tó máa ká mọ́ngòrò jẹ, ẹni tó máa ká ọsàn jẹ. So aṣá wà ń bẹ̀ ṣá. Ló bá di wípé wọ́n kìlọ̀ nǹkan kan fún wa. Wípé odò kan wà ní ibẹ̀ yẹn o. Pé obìnrin tó bá sán ìlẹ̀kẹ̀ sí ìdí kò gbọ́dọ̀ wọnú odò yẹn. Ọmọbìnrin kan wà nù wa, à ń pè ní Táìbà. Àṣọmọ yìí elétí kunkun èèyàn ni ó jẹ́ tó lágídí. Àwọn ò mọ̀ pé lẹ̀kẹ̀ wà ní díẹ̀. Ó wọnú odò yẹn pẹ̀lú àwọn tán jọ lọ wẹ̀. Àṣàṣà náà sá eré wá lóru yẹn. Náà wá bá wa pé ẹ wá lọ wo Táìbà, wá lọ tọ́ nígbà tá máa dé bí odò yẹn. Ejò yẹn ti wé mọ́ lára, ó wá gbé orí sí gbáyà ẹ̀ báyìí. Ó ti dákú. Àwa mọ̀ bá ṣe fẹ́ súnmọ́. Torí ejò táwọn wọ̀nyí kì í ṣe ejò kékeré, ó tóbi. So à ń láti sá eré. Abúlé tá a fẹ́ padà sí, ta fi ní ká sún oko yẹn, eré ni a sá lọ síbẹ̀ láti lọ bá baálẹ̀ ìlú yẹn. Kò sọ bá ń bẹ̀ yẹn gbà yẹn, baálẹ̀ ló wà ń bẹ̀. So baálẹ̀ yẹn ló wá sọ pé ṣe bí wọ́n kìlọ̀ fún wa nígbà tá a wọnú ìlú pé a gbọ́dọ̀ jẹ́ kẹ́ni tó sán ìlẹ̀kẹ̀ sídìí wọ inú odò yẹn. Ìyẹn ní Ìkọ̀tún yẹn náà. Bẹ́ẹ̀ ni, ní Ìkọ̀tún Ègbè yẹn. Àdúgbò mi ni èmi gbọ́ yẹn rí. So ibẹ̀ yẹn ó súnmọ́ orúkọ tó ń pè ìlú yẹn gangan. Orúkọ tó ń pè ìlú yẹn gangan kì í ṣe Ẹ̀gàn. Wọ́n ń pè ìlú yẹn ní Àgòdò. Kinní kan ó jọmọ́ orúkọ tó bá Olúwẹ̀rí lọ, mi ìrántí orúkọ ìlú yẹn mọ́. Ẹ máa sọ̀rọ̀ yìí lọ. Orúkọ ìsàmì. So baálẹ̀ ìlú yẹn ló ṣe wá rán wa, ó rán ni tẹ̀lé wa, ìkan náà àwọn olóyè ẹ̀ náà bá wa lọ sí ọ̀dọ̀ ìyá lóríṣà abúlé yìí. Òru yẹn ìyá lóríṣà ní láti tẹ̀lé wa lọ sí oko yẹn. Wọ́n wá tún ṣe ìránṣẹ́ pé ká wá bá ṣe máa rí ṣìnáàpù lóru yẹn. Èmi àtẹnìkan lájọ wá fi ẹsẹ̀ rìn títí Ìṣẹ́rí Ọ̀ṣun. Ìṣẹ́rí Ọ̀ṣun ni abúlé yẹn jẹ́. Bẹ́ẹ̀ ni. Ìṣẹ́rí Ọ̀ṣun. Ni mo wá fi ẹsẹ̀ rìn títí dé Ìsọlọ̀. Láti Ìṣẹ́rí. Bẹ́ẹ̀ ni. Nínú gbó. Torí gbó ni. Kò dẹ̀ sí Jákàndé ńgbà yẹn. Tẹ́ bá gba nínú Jákàndé bọ́ ta. Kò sí tó jọ. So àwa ara ṣìnà nígbà tá a máa fi padà dé, ó ti ń lọ sí bí aago 5 ìdájí láàárọ̀. Ṣìnáàpù yẹn pẹ̀lú àwọn nǹkan tí obìnrin yẹn kó dání ránṣẹ́ ìwà lò lejò yẹn wá tú wọ́n rán wọ́n lára ẹ̀. Ló wà wọnú omi lọ padà. Ṣé rí sà, níbi tẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ pààrọ̀ dé, torí àwọn èèyàn kan sì ń bílíìfù pé kò sáṣà, kò sí ìṣe ní Áfíríkà, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Nígbà tá a ya Agẹṣinkólé tí ò tí ì pẹ́ yìí, odò kan náà wà tá a máa ń kọjá dé ìlú tá a ń lọ. Wọ́n ní wọn ò gbọ́dọ̀ gbé ọmọ pọ̀n àbí gbé ẹ̀pà
kọjá lórí odò yẹn mọ́tò tó lọ kó ẹṣin wá àṣẹpà wà nù ẹ̀ mọ́tò yẹn bó ṣe dáàrin omi yẹn ló yípo dànù tó da gbogbo àtẹ̀sìn àtọ̀ èèyàn àti everybody wọ́n ṣe gbogbo wọn léṣe yánnayànna sínú omi yẹn nítorí pé wọ́n gbé ẹ̀pà kọjá lórí ẹ̀ so ara ẹ̀ náà ni irú nǹkan tẹ́ ẹ sọ yìí ìkìlọ̀ ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká máa tẹ̀lé ẹ má jẹ́ ká rò pé kí náà ń sọ kí náà ń ṣe kò sí ní tó jọ wà o. ṣe rí wọ́n ní bọ́mọdé ò bá débi ẹ̀rù ò ní bà ìdálù dẹ́ni ṣèlú. bẹ́ẹ̀ ni torí wípé kò sóko bá bẹ ẹni tó ti bàbá mi ó dóko bàbá ẹlòmíì ni o ṣẹlẹ̀ tí ò bá jáde kó rìn kiri kò ní rí àwa rí la ṣe mọ̀ wípé àfojúdi ò ṣeé ṣe àṣà wà nílẹ̀ Yorùbá tiwa yìí o àṣà wà ìṣesí wà kò sí ohun tó parẹ́ but àwọn èèyàn ìsìn ni kán má yà láìgbọràn nítorí wípé àìṣe máa béèrè. èkó yẹn nígbà míì àwọn Yorùbá ti sọ wọ́n lọ́mọ ogún ọmọdé òṣèré gbogbo ọdún but nígbà kan Aládé Arómiré jẹ́ ẹni tí ó jẹ́ pé a ti mọ̀ra ní Ìdúmọ̀tà ibì kan wà ní abẹ́ bíríìjì tá a ti máa ń lọ gbá bọ́ọ̀lù ní a máa ń pè ní bẹ́gà a máa ń lọ gbá bọ́ọ̀lù ńbẹ̀ nígbà tá a kéré ibẹ̀ ni èmi àtàlẹ́dẹ́ ti kọ́kọ́ pàdé sọ̀rọ̀ mi yé so ó wá yá nígbà tó pẹ́ because ìgbà yẹn ọ̀rọ̀ onítíátà dé ò tí ì ṣẹlẹ̀ o ìgbà tó wá pẹ́ ó tó time kan mo wá lọ rẹ́ǹtì ilé sí ọ̀tọ̀ mo ń gbé ní Bàlọ̀ Aládé Arómiré òun rẹ́ǹtì ilé síbi mọ́ṣáláṣí ní mo ti gbàgbé orúkọ street tiwọn yẹn. all right ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí orúkọ yìí Kòfowórọlá ní sọ́ọ̀nì ni Ayéọlá abájọ tẹ̀ jẹ́ ọpẹ́ Ayéọlá ọmọ ìlú wo ni Ìṣàgámù ọmọ Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú tó wà bí ẹ representing ẹ̀yin kọ́sà Dàda Láhùnsí ọmọ ìlú wo ni Ẹ̀gbámọlé ṣàbí agbègbè àkàlà kíní kan ni mo lè mọ̀ nípa Ẹ̀gbá àti Ìjẹ̀bú wọn rí lè láìka ara wọn wọ́n kàn máa ń dẹ mọ́ ni wọn láìka ara wọn ẹ má jà tún ara wọn Ìjẹ̀bú máa ń bínú owó àìkọ́ṣe gbé kápítà lọ Ẹ̀gbá torí báwọn pọ̀ ní Ẹ̀gbá lọ Ẹ̀gbá náà wò pé àwa lọmọ Olúmọ àwa lọmọ Olúmọ àwa Ẹ̀gbá ó yàyà àwa lọmọ mo sì gbọ́ mi pàṣẹ ẹjọ́ ọmọdé Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó iná ni Ìjẹ̀bú tí ò bá méèkì ẹ̀ tó dẹ̀ ti bímọ kọ́mọ yẹn múra ni o. all right let's start àgbà ló máa ń gbà a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ ọ̀dọ́ ká tó bọ́ sọ́dọ̀ àgbà ẹ ti ṣetán mẹ́wàá ni o bí mo ṣe máa ń ṣe gangan nìyẹn are we ready to do that let's go there. Kékeré àtàrí tó kéré olórí rẹ mọ. Púpọ̀ kékeré àtàrí tó kéré olórí rẹ mọ. It's plenty. One o. A lè ní kọ́mọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dàgbò pé wọ́n ta sí ẹni o. Má fojú ipò a lè ní kọ́mọdé má dẹ́tẹ̀ tó bá ti lè dàgbò pé àwọn àgbà yìí kọ́lọ́ ń gbà wá lọ́wọ́ wọn ni o. Wọ́n wà nìyẹn o. Akọ̀báwa Bíláláyà akọ̀báwa láyà. Ìrọ̀ àlọ́ àpagbè nìyẹn. Àlọ́ nìyẹn. 5. Bámi lọ́mọ mi kò dé lọ́wọ́. Bámi lọ́mọ mi kò dé lọ́mọ ó di 2-1. 5. adẹ́tẹ̀ tó rà kàrà ni tọ́ni kó wá dé ní àkàrà tó ti rọ́wọ́ kó ìfọ́fojú wọn. Confirm adẹ́tẹ̀ tó ra àkàrà tọ́ni kó wá gba ènìyàn àkàrà ètò fojú ọwọ́ rà àmọ́ṣọ́ tí ìkólélé tán Yorùbá yà wèrè gan ọ̀dọ̀ ẹ̀wọ̀n tán lọ tó ní kọ́ tó ń sọ fún ẹ̀yẹ̀ má yìí má fojú kékeré wò wọ́n. Ẹ má bẹ́ẹ̀ di ẹ̀ pa mọ́ ẹ pa.
òkèlè wọn wò yìí látòkèlè má gùn mi ọmọ ẹ̀ náà ta sí yín bọ̀ ní ẹ̀jẹ̀. kò sábùjá lọ́rùn ọ̀pẹ ibi tá a bá gùnkè náà la máa bá padà. ọ̀fà kò sí àbújá lọ́rùn ọ̀pẹ ibi tá a bá gùnkè la máa bá sọ̀kalẹ̀ lórí 33. bá mi lọ́mọ mi. ẹ ti sọ ok wọn ti sọ bíbá ẹ má wọlé ẹyẹ máa nà wọn lọ ó di 4 òní sáfà yín lórí in Jesus name 5 4 màrìwò tó yọ tó fẹ́ kọ̀run ni ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé sáwọn ṣáájú ẹ̀ tí ọwọ́ wọn ti kọ̀run. màrìwò tó yọ tó fẹ́ kọ̀ọ̀run ẹbí sáwọn aṣíwájú ẹ̀ ṣan ti débẹ̀ 4 tí ọmọdé bá mọ ọwọ́ rẹ̀ àbágbà. ó ti ń bẹ̀ yìí stylishly tọ́mọdé bá mọ owó àbágbàdé ó di 5 òsì wẹ́ ọ̀tún ọ̀tún wẹ́ òsì lọ́wọ́ fi ń mọ́. ọ̀tá bàbá náà tó bá ẹwẹ́ tó má bẹ̀ sí mi kájọ máa wẹ́ra wa lọ òun ló lè work 5 ọmọdé gbọ́ àgbàgbọ́. sọ́ni pé wọ́n ti ń lo àpílí òwe ìtí mo láìkì òwe fún yẹn ó di 6-5. ọ̀lẹ ń jẹ àsánsùn ó ní ó tún ṣakọ ayé bí ìbá kásùn yóò ṣọ̀lẹ. wọ́n láwọn ẹ̀bù ẹ̀mọ́ ọ̀lẹ ó ń jẹ àsánsùn ó tún wá ń ṣakọ ta ló yẹ kébi pa nítorí sọ ni pé òun bí àwọn ta ló yẹ kó ṣubú tí ó bá kí ń ṣèwọ nítorí sọ indirect nìyẹn that's 6-6. 5 wọ́n ti mú ẹgbẹ̀ lọ́lẹ̀ yẹn àbí. kárí papọ̀ ìyẹniyẹ. wọ́n tún bẹ̀ yìí ó tún sì bẹ̀ yìí mẹkáníkà pọ̀ yíyẹ ní yẹ̀yẹ́ má ṣe bẹ́ẹ̀ náà 7-6. 5 àjẹjẹ ọwọ́ kan ò gbẹ́rù lórí. ok wọ́n tún wá ń rò pé kì tó bá lè bá àwọn àgbájọwọ́ la fún sọ́yà gègé owó ò lè dá ṣe má lọ rò kó ń bẹ ó ti yé 7-7. akọ bàbá mi láéláé. àlọ́ nìyẹn má pa àkùkọ nílẹ̀ má lọ lórí àkùkọ kò lè ẹ̀pù àwọn youth tàbí sọ́yà. òun náà lọ sọ tán sùn ó gbọ́ gbàtọ̀ sọ́jà. 5 4 igi gogoro má gùn mí lójú òkèlè láti ìlú ó di 8. èjìká dùn ní nílùú ń tẹjọ. sórí ìbọ́sọ̀ yẹn wọ́n yìnbọn ni èjìká dùn ní mélòó ní tẹjọ 8-8 bàbá ẹ ṣe díẹ̀ o. 5 àgbàlagbì lọ. máa bọ̀ o ti try wàhálà ẹ bá mi pàtẹ́wọ́ fún come and take you have done so well God bless you my brother God bless you ṣọ́ọ̀ṣì lọ ni òyà gbé lẹ́gbà yẹn òyà let's go àbí 4 àgùdó káàdì mẹ́rin agbára rẹ̀ mú wa. bàbá ọmọ ìfẹ́ pààyí ní báyìí ó fẹ́ pààyí 9 ó ti wà 9 àgbòjó tàbí mẹ́rin agbára ló lọ mú wa. bá kọjú sí ẹ̀kọ́ ọ̀tá wọ́n tún wá káàbẹ̀ dábì ní sí olùdó àkùrá ní sẹ̀kẹ̀tà tí wá kẹ́yìn sẹ̀kẹ̀tà tó bá ti kú wọ́n ní kọ́ ló máa padà kú. sọ́jà. ó ti ní tẹ́ẹ̀ni ẹ̀ pé nínú ọjọ́ ìrọ̀lú máa rẹ̀. Ekun tó kọ́kọ́ jó ìran ló máa rò kẹ́yìn. All right.
power conferred on me. Àwọn méjèèjì ẹ̀bùn méjì ni màá fún wọn. Yes sir. Méjì ni màá fún yín. Èrò ti pé mẹ́tẹ̀ èrò ẹ bá wọlé ẹ bá wọlé ẹ bá wọlé ẹ bá wọlé ẹ bá wọlé. Ó yà sọ lásán. Wọ́n ti sọ. Òun ló kọ́kọ́ tẹ̀. Wọ́n ti sọ. Welcome to Kokojo. Ìrànlọ́wọ́ òkè. Thank you so much, sir. Thank you for letting me live. Thank you so much, everybody. God bless you. I really appreciate. Gẹ́gẹ́ bí ìgbà kan nígbà kan máa recruit wa torí lẹ́yìn ìgbà yẹn wọ́n padà recruit wa sínú National Troupe of Nigeria. Bẹ́ẹ̀ni. I happen to be one of the pioneer members. By Ogunde. Ní National Theatre ní National Troupe tó jẹ́ pé bàbá wa late Dr. Chief Hubert Ogunde àwọn ni artistic director wa ń gbà yẹn. Last film tí bàbá ṣe tó fi kú náà nìyẹn. Wọn ò parí ẹ̀ gan. Toro Village láti ya fíìmù yìí. So ní Toro Village yẹn tá à ń ya fíìmù yìí lọ́wọ́ mo bá àwọn èèyàn jàǹkànjàǹkàn kan pàdé tó jẹ́ wípé wọ́n pẹ̀lú àwọn tán ṣèrànlọ́wọ́ fún láìfún mi tí mo fi di ẹni tó jẹ́ èèyàn lénìí. Toro Village yẹn náà ni mo ti mọ TK. Bàbá Túndé Kìlání torí àwọn gan ni wọ́n ti ẹ̀ ń rànnù kébù ńgbà yẹn pẹ̀lú àwọn òyìnbó tó ń jọ ń yaṣẹ́ yẹn. So bàbá wa TK wọ́n dẹ̀ tún assist àwọn tó ń tanná gbogbo àwọn cameraman kankan yẹn wọ́n ń bá àwọn gbogbo crew yẹn jọ ń ṣiṣẹ́ papọ̀ ni ibẹ̀ ni mo ti mọ̀ wọ́n. So nípasẹ̀ àwọn èèyàn tí mo mọ̀ níbẹ̀ ló jẹ́ kí n di ẹni tí ó rí owó gba ilé ní táìgbà tí mo fẹ́ gbalé torí nǹkan ṣe díẹ̀ nígbà náà ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run. Láàrin méjì náà mo kọ́ṣẹ́ télọ̀. Télọ̀ tún ni. Mo ń ránṣọ dáadáa. Mo yìí di sin. Kì máa ṣe machine àtijọ́ ló ń lò sí. Industrial machine gidi ni. Lẹ́ ń lò bẹ́ẹ̀ ni. Kì í ṣe singer. Irọ́ singer báwo ayé yẹn ti lọ. So àwọn nǹkan tọ́lọ́run gbé ṣe nínú ayé mi ọlá tíátà tó jẹ́ kí n mọ àwọn èèyàn ni. Nígbà tí mo tún wá délùú yìí tí ó di wípé nǹkan lọ ọlá apáwọn èèyàn mọ̀ mí àṣọ òṣèré ó pẹ̀lú tó help mi nílùú yìí. Ṣẹ̀fìrẹ́sẹ̀ dúró. Bẹ́ẹ̀ ni torí nígbà tí mo wọ̀lú nǹkan ṣẹlẹ̀ máa fi rí ọ̀rọ̀ tí yẹn ó bá nǹkan kan mí nínú mi. Níjọ́ kan mo fẹ́ ra bus pass owó ọwọ́ mi ò wá pé mo wá ń ka owó yẹn àsìkò gba yẹn náà yìí ń ta bus pass ní ó dà yín pé £7 something náà ń ta ọ̀sẹ̀ kan nígbà yẹn. So owó ọwọ́ mi ò wá pé mo wá ń kà £1 wá bọ́ọ̀lù wá yí bọ́ọ̀lù sí ẹ̀yìn chíà. Ẹ̀yìn chíà yẹn ni mo wá ń wá bí mo ṣe sún chíà yẹn mo wá rí envelope kan tó sún farapamọ́ sí abẹ́ carpet. Envelope ò lélẹ̀ mo mú £1 yẹn mo dẹ̀ mú envelope yẹn mo wá ṣí bí mo ṣe ṣí mo wá rí fọ́tò kan bẹ̀ àwọn fọ́tò mẹ́ta báyìí mo wá rí tí inú yàrá bí tá wà yẹn náà ni mo rí ọkùnrin yẹn ó yọkùn báyìí. Ẹni sùúrù ẹ jẹ́ kí n digest ẹ̀ nínú fọ́tò tẹ rí yẹn ẹ rí ẹni yẹn tó gbéyàwó yín sẹ́sẹ̀. Fọ́tò táwọn wí wà lọ́wọ́ mi dè mo tọ́jú ẹ̀ padà. Ó wá gbé kò wọ bra ó wọ pant. Ta ló wá yà wọ́n? Kò yé mi bọ́n ṣe ya fọ́tò yẹn ṣé ebi àwọn kámẹ́rà wà tó máa ń sẹ́ẹ̀tì sílẹ̀ fúnra wọn bọ́yá òun náà fi yára wọn kò yé mi. So fọ́tò yẹn ni mo ti kọ́kọ́ ń bá fà ó ní ó fẹ́ gbà lọ́wọ́ mi kó yá ni ó fẹ́ gbà kó yá mo ṣáà síìsì fọ́tò yẹn ó fẹ́ gbà kó yá mo síìsì fọ́tò yẹn yìí wà lọ́wọ́ mi dọ́là ó wà lọ́wọ́ mi dọ́là. So ìyẹn láti kọ́kọ́ ń fà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀ wúwà tó tọ́ lọ́tí dé wá ṣẹlẹ̀ wá ṣé mo gbọ́ kí ló ti ẹ̀ ṣiṣẹ́ tó gbogbo nǹkan ló máa ń query òun fún ṣe gbàṣ kan ṣàwó kan ṣé òun bá òun sanwó ilé tẹ́lẹ̀ kó tó dé ní igbá kan àwó kan ló fi di pé ìjọ́ kejì mo bá èrò ní ìta. Báwo lè ṣe wá cope? Bọ́ọ̀sì kan wà ń gbà yẹn tá à ń pè ní bus 12 bọ́ọ̀sì yẹn a máa ń pè ní orúkọ kan làwa Yorùbá máa ń pè pé olórúkọ kan tá a máa ń pè bus 12 yẹn máa ń lọ bí ejò báyìí
sọ̀rọ̀ mi yé mo ti gbàgbé orúkọ tá a máa ń pè ń gbà yẹn pàápàá bọ́ọ̀sì yẹn ni mo wá máa ń wọ̀ tí mo wá ní máa nǹkan ní Peckham Ọláìyá lórúkọ ẹ̀ ó ń ṣe tailor so mo wá ti lọ máa ń bá Ọláìyá yẹn máa ń jókòó sí ṣọ́ọ̀bù ẹ̀ bọ̀ tílẹ̀ bá ṣú máa fa briefcase mi máa rọra gbé sẹ́gbẹ̀ẹ́ kan èyí tó ṣe kínní bẹ̀ máa gbé yẹn dání máa wọ bus 12 máa wọ Oxford Circus so ibo lẹ ń lọ. mi ò lọ́bì kankan last bus stop Oxford Circus yẹn tó bá ti débẹ̀ máa tún wọ̀ mí tó padà bọ̀ bí ṣe máa wọ̀ ọ́ lọ wọ̀bọ̀wọ̀bọ̀ tílẹ̀ máa fi mọ́ nìyẹn so àwọn driver yẹn gan mọ̀ mí gbà yẹn so ẹ máa wọ bọ́ọ̀sì round títí ilẹ̀ máa fi mọ́. Ìgbà míì tí n bá rí i pé Ọláìyá yẹn ò tí ì ṣì kínní màá lọ dúró sínú phone booth màá tẹ́ pálí síbẹ̀ màá jókòó síbẹ̀ pẹ̀lú ẹrù. tí wọ́n bá ti dé láàárọ̀. tí ó bá ti dé láàárọ̀ torí ṣọ́ọ̀bù yẹn àwọn ṣọ́ọ̀bù tán tó lọ ni tó jẹ́ pé everybody máa ń tì. orúkọ bọ́ọ̀sì yẹn èmi àti ẹ̀ bá yín fún lẹ́ orúkọ. ọ̀fẹ́ nígbàlà la máa ń pè. orúkọ yẹn dà lóòótọ́ èmi tẹ̀ fẹ́ bá yín fún ní wá bá mi gbẹ́rù mi bàbá o. ọ̀fẹ́ nígbàlà la máa ń pè bọ́ọ̀sì ọ̀nà bíi 3 sí 4 ló wọnú ẹ̀ tó o lè wọlé níbi ìbàyí tí iṣẹ́ kàbágbọ̀n wọlé kò gbà bí ìbọlẹ̀ tó o bá lówó so la ṣe ń pè lọ́fẹ̀ẹ́ nígbàlà. how many days lẹ fi lu life yẹn. days àbí month. àgbà tí mi ò mẹ́ni kankan nílùú yìí. ẹ̀ẹ́dẹ̀ ronú pé yẹ kẹ́ máa padà lọ lé. kí ni mo fẹ́ padà lọ bá ń lé gbogbo nǹkan ti tán kí n tó máa bọ̀ ń bì. torí owó tí mo padà yá ní ọwọ́ ọ̀rẹ́ mi tó wà ní First Bank yẹn ilẹ̀ kan kékeré kan tí mo ní Ṣàngíṣà ilẹ̀ yẹn ni mo tà ni mo fi sanwó owó báǹkì yẹn torí àsìkò gbà yẹn bank manager tí wọ́n bá rí i pé ó yáyàn lówó tó gbọ̀nà ọ̀nà ìyáyàn lówó alágbọ̀n ló máa láàsì mi ilẹ̀ fẹ́ kẹ́ni ẹlẹ́ni ṣoore gbàbí. ẹni sùúrù sà ìtàn tẹ́ sọ yìí àwọn ọmọ yín tíyàwó yín bí fún yẹn ṣé wọ́n gbọ́ rí. wọ́n gbọ́ àkọ́bí mi gbọ́. kí ló wá sọ. àkọ́bí mi ó mọ irú ẹ̀dá tí ìyá wọn jẹ́ tẹ́lẹ̀ òun ló ń bẹ̀ mí pé dájì ẹ má wọrí Ọlọ́run máa ṣe èyí tó dáa. Ọlọ́run máa ṣe èyí tó dáa òun ti mọ̀ pé ẹ ti mọ̀ pé bí wà ìyá òun ṣe rí nìkan kan tó tún wá bọ́ sí ìlú tó fún lágbára ṣùgbọ́n ẹ má wọrí àkọ́bí mi ọ̀hún náà k'Ọlọ́run bá mi fọ̀run kẹ́ mo lose ẹ̀ ní 2024. Ọlọ́run bá mi tẹ sáfẹ́fẹ́. so sad àmín. ọmọ 3 ló dá alẹ́ fún mi. ẹ pẹ̀lẹ́ sá ọmọ 3 náà bí fún yín. ló bí fọ́kọ ẹ̀ ìyẹn ọmọ yín yẹn àkọ́bí mi. òyìnbó làwọn ọmọ yẹn wà wọ́n wà níbí. wọ́n wà ní ọ̀dọ̀ àwọn fámìlì ìyá wọn náà ń gbé ọ̀dọ̀ àbúrò màmá wọn ló ń bá mi tọ́jú ẹ̀ pẹ̀lú tó jẹ́ ìbejì ìyá wọn àwọn nọ́mbà mi. àwọn àbúrò màmá wọn yẹn ṣọ́ gbọ́ àwọn ìtàn yìí. èmi ò láǹfààní àti rí wọn bá sọ̀rọ̀ táìmù yẹn torí mi fi bẹ́ẹ̀ ní nọ́mbà wọn lọ ayé ìgbà tá à ń sọ GSM ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ni kò tiẹ̀ tí ì láǹfààní àti bá wọn Nàìjíríà. so àwọn ọmọ mi náà mọ ìtàn yìí. so nígbà tí ó wá yá Ọlọ́run wá ṣèyanu ẹ̀ mo tún kó sọ́wọ́ obìnrin kan náà obìnrin tí mo kó sọ́wọ́ ẹ̀ ìyẹn ó fara ẹ̀ hàn gẹ́gẹ́ bí angel fún mi. lẹ́yìn bọ́ọ̀sì yẹn. ọmọ òròbó kan ni mo tún kó sí lọ́wọ́. àyín gan bùkún òròbó ó lọ fà. ṣẹ́jọ́ mi ni ẹni tí yà ń jẹ kì í yan bọ̀. bẹ́ẹ̀ni. so ni mo bá tún kó lọ báyẹn lé ọlọ́mọ 4. èmi ni mo wá iṣẹ́ mi ló fi ń la fi ń rọ̀nù gbogbo everything. ìgbà yẹn mi ò tí ì mọ̀ bí sísítẹ́ẹ̀mù ìlú ìṣèrí ń gbà yẹn pé ẹni tí káńsù bá fún lé ó lójú iye tó lè tán. every weekend tí n bá ti gbowó because every week náà sanwó fún mi nígbà yẹn. là ń lọ fún shopping lèmi kàn náwó bí ẹlẹ́dà fún. níjọ́ tí iṣẹ́ bọ́ àwọn immigration náà wá ṣàwà nílùú ṣàmùjọ náà Ọlọ́run ló ní kí n má tètè lọ bí iṣẹ́ Ọlọ́run kàn ní kí wọ́n ta mí lólobó mo bọ́lẹ̀ ń bus stop ni mo rí tí fóònù mi ń dún lẹ́yìn tó jẹ́ supervisor wa ń sọ fún mi pé kí n wọ ọkàn onínú ọgbà èmi náà bá rí tí mọ́tò wọn páàkì síbẹ̀ tó ń ti tì síbẹ̀ ó ní kí n má wọlé o mo ṣe padà nìyẹn bí iṣẹ́ yẹn ṣe bọ́ nìyẹn. níjọ́ tó pé oṣù kan tíṣẹ́ yẹn bọ́ lọ́wọ́ mi
tí mò ń lọ sí ọ̀dọ̀ ẹnìkan tí ó jẹ́ ará ṣọ́ọ̀ṣì wọ kí ilé nínú bunch of key tó wà lápò mi. Bí mo ṣe lọ ẹni yẹn náà tún fi mí ṣe fáàrí mi o. Mo wá padà sílé pé kí n ṣílẹ̀kùn, mo yọ kọ́kọ́rọ́ báyìí ní kọ́kọ́rọ́ ti ilẹ̀ ẹnu ọ̀nà ní kí n yọra yọ wọn. Kí ló ṣẹlẹ̀? Mo yẹ kanlẹ̀kùn nìyẹn, ojú lẹ́tà bọ́ọ̀sì ló ti yọjú sí mi pé òun sọ́ọ̀rì, òun ò lè máa bọ́ adúrú mi. Nítorí pé ẹ lówó tẹ máa mú wá dé mọ́ ọjọ́ tó póṣù kan gérégé ló lé mi jáde ilé. So bí mo ṣe tún fi bẹ̀yẹn náà lẹ́ni mo wá lọ sùn church. Mo wá lọ sùn church ìgbà tó yá Ọlọ́run tún ṣe mo tún rówó tún jọ mo ẹnìkan tún ra machine fún mi so mo wá fi ń ránṣọ mo ṣe gbogbo ẹ̀ mo rówó yẹn tún jọ. Láyọ̀ máa fi lé wa lẹ̀ sí láyọ̀ la máa bá àárín ẹ̀fọn ta lẹ́ẹ̀mejì ẹ̀fọn ta bá ti táì ẹ̀jẹ̀ ká máa mú wọ́n ní tó bá ta tọ̀ tó o bá tọ̀ ó lè gẹ̀rọ nídìí ẹ ti tá lálẹ́ yìí ẹ lẹ̀ ti tọ̀ ẹ má jọ gẹ̀rọ nídìí let's go get it sókè àìdá èyí níbẹ̀ níbi níbẹ̀ níbi níbẹ̀ níbi níbẹ̀ níbi níbẹ̀. Tíṣẹ̀ ìgbẹ̀yìn méjèèjì tẹ́ dìbò fún. Tó ẹ ṣeun. T-shirt tàbí t-shirt. Ó rà pé àwọn tó kù tí wọ́n bá wá ṣe proverb challenge wọ́n ti lọ lé wọ́n ṣe o. Kí ló yẹ? Kí ló ṣẹlẹ̀ nígbà yẹn? Ẹ sọ nǹkan ló ṣẹlẹ̀. Kẹ́dẹ̀ pa òwe mẹ́ta tí nínú wọn pa. Nínú òwe tí àwọn pípù yẹn pa ẹ̀pà mẹ́ta. Irọ́ ẹni tó ẹ má wọ̀nyí. Ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀? Òṣogbo lẹ ti wá mi. Sáàdì wo? Àwọn ọmọ ìkìlò Ọ̀ṣun náà kọ́ nìyẹn. Ìkiri màmí wọ̀ta ló gárí láti gbogbo sáàdì bẹ̀ yẹn. Owó mẹ́ta. Kí ló ṣẹlẹ̀? Ó dáyà ya yín. Òwe Yorùbá. Kúnlé lọ, wọ́n gbójú ẹ jẹ́. Igi gogoro má gbó. Igi gọ́. Ẹgbà gogoro má nà mí pa ni. Kí n tiẹ̀? Ó yá ẹ ti mú kan. 5. Wọ́n di méjì. Ẹ má sọ fún mi nígbà o. Ọ̀rọ̀ tó gbó, a ní mi nígbà, ẹ má wọ́n ní mi nígbà. Mi ò gbà bọ́dà, ó yẹ máa bọ̀. Kò ní kùt, ó yẹ ìyẹn máa bọ̀. Bóyá, let's go. Let's go the final round. Bàbá mi yẹn máa bọ̀. Ẹ jẹ́ ká gbé ilẹ̀ bá ṣe máa ń gbé ilẹ̀. Kó bá lè dùn, kó bá lè ta lẹ́nu. A sì ní gift tá a máa fún àwọn èèyàn wa tán wá. Rich Taylor. Ṣé rí Rich Taylor yìí máa sọ àṣírí ẹ̀ fún yín? Mo kọ́kọ́ fẹ́ pé èèyàn méjì kan wá sọ nípa mi tẹ́lẹ̀. Bọ̀ èmi ni màá sọ pa àwọn ọkùnrin wa. Rich Taylor ó gbowó mi bí gbọ́yìn. Òun ló máa ránṣọ fún mi. Kó tó sáwá bí mi ìmọ̀ kó ti wà bí alẹ́ ìdí mo bá pàdé. Ó ti gbowó mi wá bí. Owó mi ló fi ra tíkẹ́ẹ̀tì. Ó yá ìwọ ló fẹ́ nu méjèèjì. Àwọn ọmọdé nínú bàbá tèmi láàbọ̀ sí ọdún. Ó sọ wípé bàbá tó jí bàbá lọ, àwọn ọmọ nínú, ìwọ ọmọ nínú, àwọn ọmọ nínú. Múlẹ̀ àbọ̀ òkèlè
If I go